mẹ́sẹ̀jì mi lọ sọ́dọ̀ ẹ̀yin ọmọ Ìjẹ̀bú, ẹ̀yin ọmọ Àwùjalẹ̀, ẹ̀rí yín dẹ̀ pa mí. Gbogbo yín wá bọ́ síta, ẹ̀ ń pariwo K1, ẹ̀ ń pariwo Wasiu, ẹ̀ ń sọ pé kì í ṣọmọ Ìjẹ̀bú, ẹ̀ ń sọ pé Èkìtì ló ti wá, ẹ̀ ń sọ pé bìkan báyìí ló ti wá. Èní làárọ̀, ṣé ìwòyí làárọ̀ yín? Kí lẹ̀ ń expect? Èèyàn tán fi jẹ olórí ọmọ ọba. Ọba náà fi ń wọ ìpèbí náà, wọ́n dẹ̀ fi wọ ìpèbí. Gbogbo yín lọbẹ̀, ẹ jẹran, ẹ mọtí, ẹ jẹun, wọ́n ṣe gbogbo ẹ̀ fún yín àtẹnujẹ tó pa súlè. Ó dé bá yín, inú yín dùn. Ẹ̀yin ò mọ̀ wípé ìgbà tó ti wọ̀ pé bí ọba, ó ti fi rẹpísẹ́ǹtì ọba yín tọ́ba yín bá wàjà lọ́la. Ọba yín wá wàjà, ó wá kọ ìwé wípé òun fẹ́ jẹ ọba. Ẹ̀yin wá ń sọ wípé kì í ṣọmọlé ọba. Ṣọmọlé ọba, ẹni tí ń ṣọmọlé ọba ṣó ń jo lórí ọmọ ọba ni? No, mo bèrè lọ́wọ́ yín ni o, ẹ̀yin ọmọ Ìjẹ̀bú. Ẹni tí ń ṣe ọmọ ọba ṣó ń jo lórí ọmọ ọba? Ẹ wá délé ní, ẹ wá ń sọ fún mi wípé kì í ṣe ọmọ ọba, ẹ ń sọ wípé ọmọ Èkìtì ni. Yes, ó ń tọ́, ọmọ Èkìtì ni ìyá ẹ̀, ọmọ ìlú Péjú ni ìyá ẹ̀. Ìlú ìyá ẹ̀ sí ìlú ti tèmi kò pé 10 minutes journey. Even gan a lè fẹsẹ̀ rìn láti ìlú ìyá Wasiu dé ìlú ìyá mi. Ilé ọba ló ti wá, mo máa gbolé wọn. Kì í ṣe wọ́n ní wọ́n pé. Kì í sọ̀rọ̀ pé wọ́n ní wọ́n pé rárá. Ọ̀rọ̀ mi ò yé yín. Ẹ̀ṣẹ̀ wá ń sọ lẹ́yìn pé kì í ṣọmọ ọba. Ọmọ ọba ni o. Ó dẹ̀ ti kọ̀wé náà sí yín náà nìyẹn. Ẹ pẹ̀lẹ́ òbọ̀dá Wasiu, ẹ súnmọ́ mi. Ìgbà míì tí Olódùmarè bá fúnyàn ní kéèyàn rójú kó ráyè, èèyàn fúnra rẹ̀ á máa wá ìrójú, á máa wá ìráyè kiri. Ẹ ti ní gbogbo nǹkan táyé ní. Ẹ ti ní gbogbo nǹkan tí èèyàn ń gbàdúrà nílé ayé pé kóun, nítorí èèyàn gbàdúrà pé ìwọ Olódùmarè o, jẹ́ kí n nílé lórí o, kí n ní mọ́tò, kí n rọ́mọ pè ránṣẹ́, gbogbo ẹ̀ lẹ́ní. Ẹ jọ̀ọ́, ìgbà tẹ́ bá tiẹ̀ wá tún kọ̀wé pé ẹ fẹ́ jẹ ọba, tọ́n bá wá pè yín sórin, ṣé ẹ máa gbé adé lẹ̀ lọ kọrin ni? Àbí ẹ gbé adé sórí ẹ lọ kọrin? Torí iṣẹ́ orin ó jáwó ju iṣẹ́ ọba, táìtù lásán lọ́ba. Táìtù lọ́ba sà. Ṣé ẹ fẹ́ gbé adé lẹ̀ tẹ́ ẹ lọ kọrin ni? Àbí ẹ máa gbé adé sórí àtẹ̀yẹ àtadé ẹ lọ sílé akọrin ẹ lọ kọrin bẹ̀? Torí mi ò understand. Ojú kòkòrò ń gbà míì, ó máa ń dá ẹ̀mí èèyàn légbodò láì nígbà téèyàn ò expect. Tí Olódùmarè bá fún èèyàn lẹ́mìí gígùn, nígbà míì èèyàn fúnra rẹ̀ máa ń fẹ́ fọwọ́ ara ẹ̀ wá ní ẹ̀mí gígùn. Kí lẹ̀ ń wá? Kí ló sọnù nígbà yín? Okay, àwọn ènìyàn claim báyìí pé ẹ kì í ṣọmọ ọba. Ǹjẹ́ ẹ̀yin náà lè jáde kẹ́ sọ fún wa àwọn ẹ̀gbọ́n yín, àwọn àbúrò yín tí bàbá kan jọ bí, tá a lè fi confirm pé ọmọ ọba ni yín sà? Ọ̀nkú Adétáyọ̀, wọ́n lẹ́yìn tí K1 lẹ́yìn, tẹ́ni kí K1 lọ gba fọ́ọ̀mù, wọ́n lẹ̀dẹ̀ kì í ṣe olórí ẹbí. Ẹ gbọ́ báwo ló ṣe jẹ́ sà? Ìgbà tẹ́yìn mọ̀ pé ẹ kì í ṣe olórí ẹbí, tẹ́ mọ̀ pé ẹ lẹ́nu ní fámìlì, kí ló dé tẹ́ ṣe ní kí K1 kó lọ gba fọ́ọ̀mù? Àtúgbọ́ kan o, K1 bọ̀dá Wasiu, wọ́n ní ẹ fọ́ọ̀jì signature tán sáìn ni. Wọ́n ní kì í ṣe àwọn ẹni tó ń fọba jẹ, àwọn olórí ẹbí náà sáìn signature fún yín. Ṣé bẹ́ẹ̀ ló ṣe rí sà? Kí là ń bá ká gan? Mi ní sọ pé torí pé ẹ nífẹ̀ẹ́ sí ìṣẹ̀ṣe sà, kí má sọ òótọ́ ọ̀rọ̀ fún yín. Ipò ọba yìí, mi bìlífù pé ó tiẹ̀ yẹ kó nítumọ̀ sí yín rárá, torí gbogbo nǹkan tẹ́ ń fẹ́ ni Ọlọ́run ti ṣe. Kọ́rọ̀ yín má wá di ẹni tó rójú tẹ́lẹ̀, tó ń wá àìrójú kiri.
ti ẹ̀ gbà wípé ìgbà tán fi yín jẹ olórí ọmọ ọba tán fi yín wọ ìpèbí àwọn ọmọ ọba tí wọn ò ní ọpọlọ dáadáa wọn ò lẹ́nu ọ̀rọ̀ o wọn ò lè sọ̀rọ̀ ńgbà yẹn pé kí ló ń jẹ́ bẹ́ẹ̀ wọn ò sọ ńgbà yẹn pé ẹ̀ kì í ṣọmọlé wọn o oníkálukú wọn lọ bẹ̀ wọ́n lọ jẹwẹ̀ mú ni o ìwé làárọ̀ tán ṣẹ̀ wá ń sọ fún yín pé ẹ̀ kì í ṣọmọlé wọn bọ̀dá kí la rí sọ sọ̀rọ̀ tó wà ńlẹ̀ báyìí kí la rí sọ sí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ wọ́n tẹ̀ wá bá yín fọ́ gbogbo ẹ̀ lójú wọn lẹ́ẹ̀tì ẹ̀ kì í tún wá ń ṣọmọ Ìjẹ̀bú ọmọ bo ni yín sà. Wasiu ọmọ bo ni yín ẹ gbọ́ ṣọmọ Ìgbàrà Òkè ni yín ni àbọ̀mọ Ìgbàrà Odò àbí ọmọ Ìṣẹ̀gbá náà pé yín lóòótọ́ ṣé bẹ́ẹ̀ ló ṣe rí ẹjọ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ ló ṣe rí ẹjọ́ ẹ ṣàlàyé fún wa èmi mọ̀ dájúdájú pọ́mọ ìlú Péjú Èkìtì nìyá yín ó ṣúọ̀ dákú fún mi wọ́n lẹ́ẹ̀kì ń ṣọmọ Ìjẹ̀bú ẹjọ́ ẹ wá ṣàlàyé bí ìrìn yín ṣe jẹ́ torí mi ìmọ̀ nǹkan tẹ́ ẹ wá tó lóhùn ò ti fún yín mi ìmọ̀ bí tẹ́ fẹ́ rìn sí tí àyè ò gbà yín táìtù tó lóhùn fún yín fúnra ara ẹ̀ gan ojú tọba mi lọ kí là ń bá ká kí là ń wá kiri kí ló sọnù gbà wá ilé ayé ilé asán kí là ń wá ayé má yà fún báyìí àwọn tí ò tó wẹnu sí yín jáde láti ilé àwọn Àwùjalẹ̀ wọ́n ń sọ wípé ẹ̀yin pé ẹ̀ kì í ṣe ọmọ ọ̀dọ̀ wọn wọ́n lẹ́ni tẹ́ ń sọ pé ìyá bàbá yín bóyá ẹ̀yẹ lẹ́gùnsí àbí kankan wọ́n ní kò bímọ báwo lẹni tí ò bímọ ṣe fẹ́ bí bàbá èèyàn láì ṣoyún ẹ̀mí mímọ́ ẹ̀ ń bọ̀dá Wasiu kí la wá fẹ́ ṣe sí gbogbo ọ̀rọ̀ tó rùn ńlẹ̀ báyìí ó ní ìjẹkújẹ ń gbà míì ó máa ń tìyàn débi tí ò ní fẹ́ dé ìjẹkújẹ ń gbà míì ó máa ń pààyàn àtẹnujẹ ló pa Súlè àtẹnujẹ yẹn ni mo dẹ̀ rí tó ń pa àwọn ará ilé Àwùjalẹ̀ lọ báyìí torí ìgbà tán fi jo lórí ọmọ ọba tán fi wọ ìpèbí kò máa séèyàn tó bọ́ síta nù yín wá sọ pé kò yẹ kó rí bẹ́ẹ̀ ìpè láíláí lèèyàn máa ti ń joyè èèyàn kan ò máa bọ́ síta nínú yín wá sọ bẹ́ẹ̀ pé láíláí lèèyàn máa ti ń joyè ó ṣẹlẹ̀ tán gbogbo yín wá bẹ̀rẹ̀ sí ní bọ́ síta ẹ̀ ń fọ́tọ́ lẹ́nu ẹ̀ ní tìjú o ẹ̀ṣẹ̀ wá ń sọ pé ọmọ Ìgbàrà Òkè ni ọmọ Ìgbàrà Odò ni ọmọ Ìṣẹ̀gbá ni ẹ mọ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ àbí ṣé ẹ mọ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ó ga o in fact bọ̀dá Wasiu wọ́n ń fagídí joyè o tẹ́ bá ti mọ̀ pé kò tọ́ sí yín ẹgbẹ́wé oyè lẹ̀ tẹ́ bá ti mọ̀ pé bẹ́yẹn ò tọ́ sí yín sà ẹgbẹ́ lẹ̀ kò jẹ́ dandan Ọlọ́run ti pọ́n yín lé Ọlọ́run ti bless yín ẹ má wá nǹkan tí ò sọnù mọ́.